ó mà gbẹnu tán kẹ́ ẹ gbogbo ọmọ yorùbá jákèjádò nàìjíríà àti lókè òkun ẹ wá súnmọ́ bíbáyìí ọ̀rọ̀ yìí ó mọ̀ gba làákàyè ọ̀rọ̀ tí ń peni sí àkíyèsí látẹnu tíṣà j ọlátúnjì ẹni tí ń sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn ó sì tún ń sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtanijí àti ìsínilétí nípa ìgbésẹ̀ kan tí ó dàgbà pé ó rúgbó bọ̀ láti Ọ̀yọ́ state òun náà ni gbogbo ìtí adọ́gbọ́n ń gbọ́ àbí ìta à ń rí ní orí social media nípa ẹnjìníà Ṣèyí Mákindé ẹni tí ń ṣe gọ́fúnọ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń bẹ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú ọ̀rọ̀ tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé gọ́fúnọ̀ Ṣèyí Mákindé ó ní àwọn PDP People Democratic Party wọ́n ń wò ó nínú àfojúsùn wọn wípé yóò wá lọ wà kó papọ̀ pẹ̀lú President Bola Ahmed Tinubu. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ jẹ́ ń já yín sí, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Kì í ṣe wípé wọ́n ń ṣe ìpètèpèrò yìí nítorí nǹkan kan. Òṣèlú tó ń bẹ ńbẹ̀ á láyéra wa nísìnyí. Ẹ rí i pé ní nǹkan bí oṣù kan sẹ́yìn òun ni Àtíkù Abubakar, Nasir El-Rufai, David Mark àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá engineer Rauf Arẹ́gbẹ́ṣọlá tó lé rí gbogbo wọn lọ sí inú ẹgbẹ́ ADC lẹ́yìn ìgbà tí wọ́n búra fún engineer Rauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí National Working Committee òun àti David Mark tán. Eléyìí ó ní nǹkan tó ṣe wípé ète òṣèlú òun ni wọ́n ń gbé bọ̀. Wọ́n fẹ́ jẹ́ kí wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ PDP òun ló ní ó ní ẹnu lẹ́yìn APC nílẹ̀ Yorùbá. Bákan náà ni pé nílẹ̀ Ìgbò lẹ́yìn APC ẹgbẹ́ PDP náà ni, nílẹ̀ Haúsá náà bẹ́ẹ̀ náà ni. Nǹkan tí wọ́n wá fẹ́ ṣe ń bẹ̀ òun ni wípé tí Àtíkù bá lọ sí inú ẹgbẹ́ ADC wọ́n ti mọ̀ pé dandan Awúsá ti kíni wọn ó dìbò fún. Wọ́n wá fẹ́ fa ẹnjìnìà Ṣèyí Mákindé sílẹ̀. Èyí ò ní wípé ikú tó pa ládìẹ kò gbọdọ̀ pé léwúrẹ́, ìyún eléwúrẹ́ tó bá ní làákàyè. Ṣùgbọ́n Yorùbá ní ẹni tí wọ́n bá forí ẹ̀ fọ́ àgbọn kò mọ̀ ní dúró jẹ́ ẹ̀, òun náà mọ̀ ní ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, tẹ́ ẹ bá gbàgbé ní election 2023 léè tí Ọlọ́run ní kó gbé President Bola Ahmed Tinubu dé orí àlééfà. Election ni bó bá ṣe rí lọ́rọ̀ tẹ́ náà ní comment section. Ẹ jẹ́ ká sáré ṣe takùsọ ọ̀rọ̀ eléyìí. Ẹ̀yin ò mọ̀ yìí pé Rabiu Musa Kwankwaso òun ló sọ President Bola Ahmed Tinubu di president lọ́nà wo? Ọ̀nà ibẹ̀ ni pé tẹ́ ẹ bá wo ìbò Rabiu Musa Kwankwaso ó ní 1.7 million votes, Àtíkù ó ní 7 million plus, lẹ́yìn tí Tinubu ní 8 million plus, Obi ó ní 6 million plus. Ẹ̀yin ẹ̀ wò tí Musa Kwankwaso 1.7 million plus ẹ̀ tí wọ́n bá jàpọ̀ mọ́ ti tàtíkù automatically ọmọ Haúsá ni ìbá wà ní pèrè báyìí ìyẹn lórí àlééfà. Torí pé kí ni ìbò Musa Kwankwaso òun ló ba ìbò Sokoto àti Kano ń ló bàjẹ́ mátìkù lọ́wọ́. Látara abẹ iná Ọlọ́run fi kíni ló fi gbógun fún Tinubu. Ète èyí náà wá lọ wò èyí tá ń pè ní drawing board. Wọ́n padà sí drawing board láti lọ pókè o kí ni analyst bí President Bola Ahmed Tinubu bó ṣe di president. Wọ́n rí i pé kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajá jẹ́ òun náà ni ìbò Rabiu Musa Kwankwaso. Òun ni ò fi Haúsá lọ́kàn balẹ̀ lórí Kano àti Sokoto tí wọ́n fi rọ́ ìbò wọn sí ọ̀dọ̀ rẹ̀. 1.7 million vote yẹn iná yọ kúrò nínú ìbò tí ó jẹ́ pé kíni Tinubu ti kíni tó fi di president. Eléyìí ni Haúsá náà wá lò tẹ́ ẹ fẹ́ sọ pé kíni wọ́n fẹ́ fi onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n fẹ́ fi rúgbó. Kì í ṣe wípé wọ́n fún un ní tí wọ́n fẹ́ gbé nítorí pé kò lè wọlé. Wọn ò gbé nítorí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Wọn ò gbé nítorí kò lè díje. Wọ́n gbé láti fi bàbò jẹ́ ni. Ṣùgbọ́n Yorùbá wá sọ̀rọ̀ kan o ẹnì kíni wọ́n ní àti ránmọ gángan kò sẹ̀yìn kaná. Bákan náà ni pé àlè tó rani lẹ́rù tá a fi gòkè ẹ̀sìn mìíràn wọ́n tógun bá kóni lọ yóò béèrè ẹni o. Èmi wá ń fi àsìkò yìí sọ wípé ẹnjìnìà Ṣèyí Mákindé ọmọ Ìbàdàn ọmọ ọkọ Ìbàdàn ní kì í ṣe ọmọ àlè. Ẹ̀yin lọ́mọ agbọ́n sámọ́sà ọmọ agbọ́n yàyàmọ́yà bá sì rò dáadáa o nítorí pé kí ni bá lọ Yorùbá ní àbọ̀ ń bọ̀ wọ́n ní ìbú àlọ́ báyìí ó níta wọn abọ́ ẹ̀ ó mọ níta náà rẹ̀. Torí ìdí eléyìí ẹ jẹ́ àrò dáadáa kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ nígbà tí wọ́n bá fi ìbò yín tí wọ́n fi ba ìbò President Bola Ahmed Tinubu tí wọ́n fi bàjẹ́ pẹ̀lú adúrósẹ́ ribiribi tí Bola Ahmed Tinubu tó ń ṣe tí gbogbo náà sì rí. Yorùbá ní àríṣe láríkà ní bàbá àrègùn. Lákọ̀ọ́kọ́ ná sẹ́yìn rò pé Haúsá
wọn ò nífẹ̀ẹ́ President Bola Ahmed Tinubu ni pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀. Ẹ wo gbogbo àwọn tẹ́ kóra wọn jọ sínú ADC, gbogbo wọn pátápátá individual, òun kálukú wọn ba ìlú jẹ́, wọ́n wá kóra wọn jọ nísìn láti jọ ba ìlú jẹ́ papọ̀. Wọn ni wọ́n fẹ́ lò ní sábàbí tí ọ̀nà ó fi làálẹ̀ fún ẹni tí wọ́n ti kíni tí wọ́n fẹ́ kó wọlé. Àtíkù Abubakar tó ṣe wípé wọ́n bí léèrè, ó ní tóun bá fẹ́ ṣèjọba tí Nàìjíríà ó da, òun ó ní di $10 billion. Wọ́n wá níbo ló ti rí, ó ní tóun bá ta gbogbo rìfáínárì ta ní Nàìjíríà ṣe $10 billion, ṣé kò ní sí kíni, ṣé kò ní sarajọ ni. Ẹgbẹ́ ọ̀rọ̀ rúnrún lẹ́nu àgbàlagbà èèyàn. Bákan náà ni pé lórí floating the naira, inú àwọn Haúsá ò dùn, èyí tó wá jẹ́ pabambarì ibẹ̀ gangan òun ni Naira for Crude Oil Initiative Program. Èyí gangan ó tún bí wọn nínú. Bákan náà ni wípé ẹ wo gbogbo dọ́là tá a máa ń rà tẹ́lẹ̀, gbogbo dọ́là pátá wọn subsidize ẹ̀ ni, ìlàfíà ìràlíyè tá a rà tẹ́lẹ̀ kí Tinubu tó yọ subsidy kò lórí dọ́là. Ẹ̀jẹ̀ wọn bí ń léèrè kí n gbé débẹ̀ tàn yán. Ẹ̀yin ò mọ̀ pé gbogbo dọ́là tí wọ́n subsidize èlòbí kùbánà fi ń jòbí kùbánà, ẹni òun kálukú fi ń ṣe tí wọ́n fi ń kó Scott whisky tí wọ́n fi ń kó wọlé, gbogbo Italian hair, Brazilian hair tí wọ́n fi ń subsidize ẹ̀, gbogbo tí ò ní túmọ̀ pátápátá tí wọ́n fi ń kó wọlé. Bákan náà àwọn tó yẹ pé wọ́n fẹ́ lo dọ́là láti fi ṣe okòwò, wọn ò dé báǹkì wọn ò ní rí dọ́là rà látara pé kíni wọ́n ti kó fáwọn tó ti kíni wọ́n ti bureau de change. Torí ìdí eléyìí gbogbo ìgbésẹ̀ tí Tinubu wá gbé yìí inú wọn ò dùn sí rárá. Ẹnì kan ò wá ní máa rí àṣeyọrí kó wá ṣe pé orí orógùn ni wọ́n fi Yorùbá ṣe tó wá torí bọ omi gbóná. Ẹnjìníà Ṣèyí Mákindé, ẹ má ṣiṣẹ́ orógùn tó torí bọ omi gbóná o. Ìbílẹ̀ yìí tó bá jẹ́ pa àṣìṣọ, bá jẹ́ pa àṣọ́dá, ẹ̀yin náà bọ́ comment section, ẹ jẹ́ ká máa bó ṣe ń